èèpà iná ti wá jó dórí kókó fún Portable ọmọ Ọlálọ́mí wàhálà musician ni Portable rèé tó ń wa ẹkún mu bíi gàárì nínú ọgbà ẹ̀wọ̀n tó wà lókè kúrá nílùú Ìlọrin. wàhálà ńlá bẹ́ẹ́lẹ̀ o fún Portable ọmọ Ọlálọ́mí alága àgbà fún P-Man nílùú Ìlọrin tí wọ́n ti fọkàn balẹ̀ lé lórí pé yóò dúró fún Portable ó ní àfi kí wọ́n lọ wá 10 million naira wá kóun ó tó lè dúró fún Portable o. àfìgbà tí wàhálà finally jam àgbákò fún Portable ọmọ Ọlálọ́mí ló ti ń rojọ́ bẹ́ẹ̀ ló ń sunkún nínú ọgbà ẹ̀wọ̀n tó wà lókè kúrá wípé òun ò lẹ́nì kankan tí ó dúró fóun. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ Alhaji Saheed Òṣùpá kó foríjì mi ò ní í ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ mà tún káàbọ̀ padà sórí ìkànnì Gist Entertainment TV tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin náà ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ dákun ẹ bá mi kílìkì lórí subscribe button yẹn ẹ bá ń like ẹ bá ń share ẹ wá rí i dájú pé ẹ̀yin náà drop opinion yín sábẹ́ comment section fídíò yìí bó ti ń lọ. ẹ wò ó controversial musician Portable Òkìkíọlá ọmọ Ọlálọ́mí ó ti wà nínú ọgbà ẹ̀wọ̀n lókè kúrá nílùú Ìlọrin níbi tó ti ń fojú winá òfin ìjọba lórí ẹ̀sùn kan tí wọ́n fi kàn án lórí ìjínilérórin-kọ ìbanilórúkọjẹ́ ìdúkokò mọ́ ẹ̀mí ẹni àti àwọn ìwà jàǹdùkú mìíràn tó lè mú ìpalára bá ìgbáyégbádùn ọmọ ènìyàn láwùjọ. eléyìí tí King Dr. Saheed Òṣùpá Olúfimọ ọba orin mátàgbàmọ́lẹ̀ tó fi kàn án tó sì mú kí àwọn ọlọ́pàá kí wọ́n wá gbé Portable láti Ìlọrin ní ilé ẹ̀ tó wà ní Ogun State nílùú Abẹ́òkúta lọ́hùn tí wọ́n gbé ní pàpá ìyáká ó di rẹ̀rẹ̀ mú lọ sí ìlú Ìlọrin níbi tí wọ́n ti lọ fi sínú gbàgà ẹ̀wọ̀n lókè kúrá. ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú Ìlọrin wọ́n ní Portable jẹ̀bi àwọn ẹ̀sùn ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n fi kàn án ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ náà ilé ẹjọ́ fún Portable láǹfààní láti gba onídùúró rẹ̀ kó sì máa tilé wá jẹ́jọ́ ní kóòtù èyún tó bá ti lè meet up bail condition eléyìí tilé ẹjọ́ fún. kí wàá ní àwọn bail condition ọ̀hún alákọ̀ọ́kọ́ ọ̀hún ni pé wọ́n ní Portable yóò gba onídùúró ara rẹ̀ pẹ̀lú owó tó tọ́nà dání dáadáa ní 1 million naira. ẹlẹ́ẹ̀kejì ni wípé alága P-Man ti ìlú Ìlọrin yóò dúró fún Portable o. ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ẹni tí ó ní ogún rọ̀gùnrọ̀gùn tó jọjú dáadáa ní GRA tó wà nílùú Ìlọrin bóyá ilé ni o àbílẹ̀ tó ní sí ọ̀fọ̀ tìjọba dáadáa yóò dúró fún Portable náà. ó jẹ́ kọ̀ǹdíṣàn mẹ́ta eléyìí tí ilé ẹjọ́ tó ní Portable ní láti míìtì kó tó di wípé wọ́n ò dálẹ̀ kó máa tilé wàá jẹjọ́ ṣùgbọ́n àwọn kọ̀ǹdíṣàn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ní Portable ò tí ì lè meet up o títí di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí èyí ló sì fà á kí ìjọba àti ilé ẹjọ́ kí wọ́n fi Portable ọmọ Ọlálọ́mí zàásùsẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n tó wà lókè kúrá wípé kó sì lọ́ọ́ máa jẹ̀wà rẹ̀ ńbẹ̀ àbí kó lọ́ọ́ máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n náà o títí di ìgbà tí ó fi meet up bail condition eléyìí tí ilé ẹjọ́ fún un. ẹ wò ó gbẹ̀gẹ́dẹ́ gbiná lánàá nílùú Ìlọrin níbi tí adájọ́ ti gbé ẹjọ́ rẹ̀ kalẹ̀ fún Portable tí ń ṣe Monday 14th of April ọdún 2025 nígbà tí wọn ò wá lè meet up bail condition ni Portable wá bú sẹ́kún gbàgàdà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń bẹ Alhaji Saheed Òṣùpá Akórèdé ọmọ Òkùnọlá kó dákun kó foríjì mi ò ní í ṣerú ẹ̀ mọ́ pẹ́rẹ́ òun ò sì ní í yájú sí Alhaji Òṣùpá mọ́ láéláé òun o tóun bá ti lè bọ́ nínú eléyìí. ẹ wò ó a ti ń pọ̀rọ̀ yìí lówè ó mà ti ń láàárọ̀ nínú nítorí wípé alága P-Man tìlú Ìlọrin tí ilé ẹjọ́ sọ wípé kó dúró fún Portable kí wọ́n tó dá Portable sílẹ̀ ni wọ́n sọ pé P-Man alága P-Man ọ̀hún ó pé àfìgbà tóun bá rí odindi owó 10 million naira kóun ó tó lè dúró fún Portable rárá àti rárá ni o. ṣe rí wípé nǹkan ti wá dé bá Portable báyìí pìtìpìtì ayé àfikólúwa ọba kó la Portable o nínú eléyìí tó tún kóra rẹ̀ sí. òkóté ti wá bórù mọ́ Portable lọ́wọ́ gbáà ọmọ tá a bá ń bá wí tó bá ń warùn kì ó ṣetán àti parun ni bóyá eléyìí àti ẹ̀wá kọ́ Portable náà lọ́gbọ́n á dá lẹ́kùn àti máa yájú sí àwọn tó jù ú lọ torí wípé gbogbo wájọ wà lórí ayélujára èyí náà ò túmọ̀ sí wípé ká má bọ̀wọ̀
fáwọn tí ó yẹ ká bọ̀wọ̀ fún àbí ká máa wá ṣẹnu wátawàta sáwọn tó ju ni lọ torí pé ẹni tó bá ju ni lọ ó lè ju ni nù. mo mọ̀ pé eléyìí náà yóò máa kọ́ Portable ọmọ Lálọ́mí lọ́gbọ́n tó bá ilé bọ́ nínú ẹ̀. a sì wà ní ilé ẹjọ́ ọ̀pá ìlú Ìlọrin ni a wà báyìí ní olúìlú ìpínlẹ̀ Kwara. A sì wà ní ilé ẹjọ́ upper area níbi tí ìgbẹ́jọ́ tí Saheed Òṣùpá tí wọ́n pe Portable ọmọ Lálọ́mí ti ṣẹ̀ṣẹ̀ parí. ní báyìí a wà pẹ̀lú àwọn agbẹjọ́rò wọ́n sì ṣetán láti bá wa sọ̀rọ̀. ẹ káàárọ̀, ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa, ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ? Èmi ni Chief Barrister Isaac Adébáyọ̀, S.A. Yusuf, S.A. Hussein and Abdulrasheed. Àwa la dúró fún Portable. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Saheed Òṣùpá ó competition mọ́ Portable pé ó jí orin òun kọ ó sì bá ń lórúkọ jẹ́. So àwa lọ wá gbé lọ police headquarter, ọ̀nà àrẹ́sẹ̀ ní Sango Ọ̀tà. Wọ́n gbé lọ police headquarter, bàtà dèdè police headquarter. Wọ́n fún ní bail àlọ́lé. Ìgbà tó dàárọ̀ ẹ̀ Saheed Òṣùpá wá, ọmọ yẹn dẹ̀ bẹ́, ó dọ̀bálẹ̀, ó bẹ́, ó ṣe everything. Ìbátan àwọn ọlọ́pàá gan bẹ̀ ó dẹ̀ ní rárá fún ìgbà pé àfikàn gbé wá court. Ìgbà tí wọ́n dẹ̀ gbé dé court sí, Ọlọ́run ṣe court fún ní bail. Wọ́n ní kó máa lọlé, kó wá máa ṣe ìjẹ́jọ́ láti dé. Lẹ́yìn eléyìí kí wá ní ohun tó kàn? Nǹkan tó kàn sí ni pé nǹkan tó kù sí ni pé àpàfẹ́ ti bèèrè tí ó sì máa ń lọlé lágbára náà. Kí ni àwọn ohun tí bẹ́ẹ̀lì rẹ̀ pè fún? Wọ́n ní chairman BMAM, Performing Musician Association of Nigeria, Kwara branch, then ẹni tó wá nílẹ̀ ní GRA. Chairman BMAM dẹ̀ ti ń bọ̀, èmi ni lawyer is my client, mo sì pé ó ti ń bọ̀. So then GRA àti rí one of my clients náà tó nílẹ̀ ní GRA tó dẹ̀ ní sí ọ̀fun òun náà ti ń bọ̀. Ẹ ṣé púpọ̀, orúkọ yín àti ẹni tí ẹ dúró fún lẹ́ẹ̀kan sí? I'm Chief Barrister Isaac Adébáyọ̀, adúró fún Portable pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Ẹ ṣé púpọ̀, ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu agbẹjọ́rò tó dúró fún Portable. Ní báyìí a fẹ́ bá agbẹjọ́rò tí ó dúró fún Saheed Òṣùpá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká mọ orúkọ yín, ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ lérèfé. Orúkọ mi ò yí padà, èmi ni amòfin Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà, tí mo jẹ́ representative tí mo represent Alhaji Saheed Òṣùpá tí mo bá mọ̀ sí ọ̀gbìn. We are about 5 of us tí a represented, but just one of the lawyer to represent. Wọ́n sọ wípé wọ́n ti fún Portable ní bẹ́ẹ̀lì. Kí ni ìdí tí wọ́n fi fún ní bẹ́ẹ̀lì? Ǹjẹ́ ẹ̀yin ò ṣe pé àtakò sí bẹ́ẹ̀lì náà nílé ẹjọ́ ni? Kì í ṣe pé a pe àtakò sí, ṣùgbọ́n irú ẹ̀sùn tí wọ́n fi kan Portable ó wà ordinarily bailable, is a bailable offence. Léyìí tó túmọ̀ sí pé the court ní discretion, ní agbára láti decide ní in one way or the other bí a kàn fún ní bẹ́ẹ̀lì àbí kàn máa fún ní bẹ́ẹ̀lì. Ṣùgbọ́n ní ọ̀nà àwọn part lọ́dọ̀ tiwa àwa tako wípé kílé ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì, ṣùgbọ́n ilé ẹjọ́ rí i pé àwọn nídìí láti fún ní bẹ́ẹ̀lì, ilé ẹjọ́ fi fún ní bẹ́ẹ̀lì. Ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ rèé o, tálẹ̀ yín rò pé alága PMAN tó máa dúró sẹ́yìn ẹ̀ Saheed Òṣùpá ni àbí Portable? Ṣé ẹgbẹ́ tí King Dr. Saheed Òṣùpá tó ti ń ṣe kó tó di wípé wọ́n fẹ́ bí Portable gan-an? Ta ni alága PMAN tí ó dúró sẹ́yìn ẹ̀ o? Ṣé Portable ni àbí King Dr. Saheed Òṣùpá? ń bo gangan ni igi ẹjọ́ yìí tí ó wò sí? Ẹ dákun ẹ máa fi gbogbo tó bá wà lọ́kàn yín ẹ máa fi sábẹ́ comment section fídíò yìí. ń bo ni ó wò sí? Portable ti ní kí wọ́n bóun bẹ ọbọ ni o. Saheed Òṣùpá kó jáwọ́ nínú ẹjọ́ ló sì ti dé ọgbà ẹ̀wọ̀n yìí, ẹjọ́ ló ti délé ẹjọ́ tí wọ́n ti já Portable sọ́gbà ẹ̀wọ̀n yìí. ń bo gan-an lọ̀rọ̀ yìí ni ó wò sí. ìtàn sọ pé ṣùgbọ́n Saheed lágídí tó dá lágídí màá ti kọ́kọ́ kìlọ̀ fún ẹ tó bá lò ya wèrè màá wá ní mú síwìn. Reciprocation of this election alẹ́ mi ń ṣe bó máa reciprocate gesture ni tó o bá ní mí lára màá kọ́kọ́ fi é sílẹ̀ má máa kìlọ̀ fún ẹ tó bá ti wá ń pọ̀ máa lọ bá ẹ wá ìnira tó ju ìnira lọ máa gbé wá fún ẹ in package tó bá
bá yọ mí lẹ́nu bàbá bàbá pọ̀ ọ̀la ọ̀ máa fi ẹlẹ̀ máa máa wù ẹ́ máa máa kìlọ̀ fún ẹ máa máa fẹjọ́ ẹ sùn tó bá wá jáwọ́ máa bẹ́ẹ̀ gbé ìyọnu tó ju ìyọnu lọ máa bẹ́ẹ̀ pákéjì ẹ̀ tó bá sọ pé ń pẹ́pẹ́ mi máa ṣe pẹpẹ súpù fún ẹ àbí ń dómi aláta tó máa pa ẹ lórí wàá máa gbé wèrè wà nílẹ̀. ó pọ̀ bí yẹ.